Mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa nínú ilé. Ẹ káàbọ̀ sí ìpalẹ̀mọ́ ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi ti ọ̀sẹ̀ yìí fún gbogbo ìjọ Ọlọ́run tí ń tẹ̀lé ìlànà ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi gbogbogbò tí gbogbo ayé ń lò bíi ìjọ onítẹ̀bọmi káàkiri gbogbo àgbáyé. Orí ọ̀rọ̀ ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa fún ti ọ̀sẹ̀ yìí tí í ṣe ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù kẹfà okòólélẹ́gbàá ọdún àti ẹyọ mẹ́rin tí a wà yìí, òun ni ìrètí nínú ìyà. Ìrètí nínú ìyà. À ń sì lọ kẹ́kọ̀ọ́ nínú ìwé Kólósè orí kìíní bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkẹrìnlélógún títí dé orí kejì ẹsẹ̀ ìkẹta. Kólósè orí àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkẹrìnlélógún títí dé orí kejì ẹsẹ̀ ìkẹta. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ gbé ẹ jẹ́ a jọjọ kà á. Mò ń kà á látinú Bíbélì mímọ́ ti èdè Yorùbá. Ó kà báyìí: nísinsìnyí èmi ń yọ̀ nínú ìyà mi nítorí yín. Èmi sì ń mu ìpọ́njú Kristi tí ó kù lẹ́yìn kù ní ara mi, nítorí ara rẹ̀ tí í ṣe ìjọ, èyí tí a fi èmi ṣe ìránṣẹ́ fún gẹ́gẹ́ bí iṣẹ́ ìríjú Ọlọ́run tí a fi fún mi fún yín láti mú ọ̀rọ̀ Ọlọ́run ṣẹ. Àní ohun ìjìnlẹ̀ tí ó ti farasin láti ayérayé àti láti ìrandíran, ṣùgbọ́n tí a ti fi hàn nísinsìnyí fún àwọn ènìyàn mímọ́ rẹ̀. Àwọn ẹni tí Ọlọ́run fẹ́ láti fi ọ̀rọ̀ ohun ìjìnlẹ̀ yìí láàrin àwọn kèfèrí hàn fún, tí í ṣe Kristi nínú yín, ìrètí ògo. Ẹni tí àwa ń wàásù rẹ̀, tí à ń kìlọ̀ fún olúkúlùkù ènìyàn, tí a sì ń kọ́ olúkúlùkù ènìyàn nínú ọgbọ́n gbogbo, kí a lè mú olúkúlùkù ènìyàn wà ní pípé, ní ìwà pípé nínú Kristi Jésù. Èyí tí èmi ń ṣe làálàá tí mo sì ń jìjàkadì fún pẹ̀lú gẹ́gẹ́ bí iṣẹ́ agbára rẹ̀ tí ń fi agbára ṣiṣẹ́ gidigidi nínú mi. Orí kejì ẹsẹ̀ ìkíní. Nítorí èmi ń fẹ́ kí ẹ̀yin kí ó mọ̀ bí ìwàyà ìjà mi tí mo ní fún yín ti pọ̀ tó, àti fún àwọn ará Laodíkíà, àti fún iye àwọn tí kò tíì rí ojú mi nípa ti ara, kí a lè tu ọkàn wọn nínú, bí a ti so wọ́n pọ̀ nínú ìfẹ́ àti sí gbogbo ọ̀rọ̀ ẹ̀kún òye tí ó dájú, sí ìmọ̀ ohun ìjìnlẹ̀ Ọlọ́run, àní Kristi, inú ẹni tí a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ti ìmọ̀ pamọ́ sí. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Kí Olúwa kó bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí gbogbo wa. Àmín. Ẹsẹ̀ láti rántí wa fún ọ̀sẹ̀ yìí, ẹsẹ̀ àkọ́sórí, ẹsẹ̀ àkọ́sọ́kàn, ẹsẹ̀ àtẹnumọ́, òun ni orí kejì un. Ẹsẹ̀ ìkejì àti kẹta. Orí kejì, ẹsẹ̀ ìkejì àti kẹta. Fún àtẹnumọ́, ẹ jẹ́ n tún kà lẹ́ẹ̀kan sí ẹsẹ̀ méjèèjì un. Bíbélì ní kí a lè tu ọkàn wọn nínú, bí a ti so wọ́n pọ̀ nínú ìfẹ́ àti sí gbogbo ọ̀rọ̀ ẹ̀kún òye tí ó dájú, sí ìmọ̀ ohun ìjìnlẹ̀ Ọlọ́run, àní Kristi, inú ẹni tí a ti fi gbogbo ìṣúra ọgbọ́n àti ti ìmọ̀ pamọ́ sí. Lẹ́ẹ̀kan sí, mo kí wa kú àbọ̀ sínú oṣù tuntun yìí, oṣù kẹfà okòólélẹ́gbàá ọdún àti ẹyọ mẹ́rin yìí. Àdúrà mi ni wípé Olúwa yóò bùkún èmi àti yín lé ọ̀pọ̀lọpọ̀ nínú rẹ̀
ní orúkọ Jésù Kristi. Àfojúsùn ẹ̀kọ́ wa fún gbogbo oṣù yìí ó ní í ṣe pẹ̀lú níní ìrírí ìrètí. Níní ìrírí ìrètí. Àwọn olóyìnbó sọ pé experiencing hope. Experiencing hope. Níní ìrírí ìrètí. Èyí ò ní pé láàrin gbogbo oṣù yìí, a ó máa kẹ́kọ̀ọ́ lára àwọn aṣíwájú wa nínú ìgbàgbọ́, bí wọ́n ṣe ní ìrírí ìrètí nínú ìgbàgbọ́ wọn nígbà tí ẹ̀kọ́ ò tiẹ̀ sojú múmu. Bí ìrètí wọn nínú ìgbàgbọ́ wọn ṣe dúró ṣinṣin nígbà tí ìyọnu àti wàhálà ayé dé, nígbà tí wọ́n ń la ìpọ́njú àti ìjìyà kọjá, bí wọ́n ṣe ní ìrètí nínú Olúwa tí wọ́n sì di aṣẹ́gun. Ní ọ̀sẹ̀ àkọ́kọ́ yìí, ẹni tí à ń kanlẹ̀ àfojúsùn ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ àkọ́kọ́ yìí dá lé lórí gan-an, òun ni Paul Àpọ́stélì. Ẹni tó jẹ́ wípé ó sì ní ìrírí ìrètí nígbà tó tiẹ̀ wà ní ẹ̀wọ̀n tí ń jìyà nítorí ìhìnrere Jésù. Ó sì tún fi ọ̀rọ̀ Ọlọ́run kọ́ni ńbẹ̀, ń sì tún wàásù ńbẹ̀, ń sì tún kọ ìwé láti tu àwọn èèyàn nínú, láti fi òye ọ̀rọ̀ Ọlọ́run yé àwọn èèyàn sí oríṣiríṣi onírúurú ìjọ, bí ìjọ Kólósè, èyí tí à ń kẹ́kọ̀ọ́ nínú ìwé tí ó kọ sí wọn nínú ọ̀sẹ̀ yìí. Ìwé Kólósè jẹ́ ọ̀kan náà àwọn ìwé tí Paul kọ nígbà tí ó ní ìrírí ìjìyà nínú ọgbà ẹ̀wọ̀n. Yàtọ̀ fún Kólósè, àwọn ìwé mìíràn tí Paul kọ lákòókò tó wà nínú ọgbà ẹ̀wọ̀n tí ń jìyà nínú ọgbà ẹ̀wọ̀n, ó ní ìwé bí ìwé Éfésù, ìwé Fílípì, ìwé Fílímónì, kódà ìwé Kọ́ríńtì kínní àti kejì. Nínú ọgbà ẹ̀wọ̀n ni Paul Àpọ́stélì wà nígbà tó fi kọ wọ́n. Ṣùgbọ́n ìjìyà tí ń jẹun kò jẹ́ kí ó mú ọkàn òun kó pami láti mọ́tòmọ́ tẹ̀síwájú nínú ìhìnrere Jésù, bó tiẹ̀ jẹ́ pé torí ìhìnrere gan-an la fi tì í mọ́lé. So lọ́sẹ̀ yìí à ń kẹ́kọ̀ọ́ báwo ni Paul ṣe ní ìrírí ìrètí nígbà tí ó wà nínú ìjìyà lọ́gbà ẹ̀wọ̀n. Ṣé ẹ wá rí ìjọ tá ń pè níjọ Kólósè yìí tí Paul Àpọ́stélì kọ lẹ́tà tá ń pè ní ìwé Kólósè yìí sí, kì í ṣe ọ̀kankan nú àwọn ìjọ tí Paul fọwọ́ ara rẹ̀ dálẹ̀ o, rárá o. Tẹ́ ẹ bá wo ẹsẹ̀ ìkíní orí kejì ìwé tí a ti ń kẹ́kọ̀ọ́, ìwé Kólósè orí kejì, a rí ìmọ́lẹ̀ díẹ̀ tó fi hàn wá wípé kì í ṣe Paul ló dá ìjọ yẹn lẹ̀. Tẹ́ ẹ bá wo orí kejì ẹsẹ̀ àkọ́kọ́, ó ní nítorí èmi ń fẹ́ kí ẹ̀yin kí ó mọ̀ bí ìwà ìyà ìjà mi tí mo ní fún yín ti pọ̀ tó, àti fún àwọn ará Laodíkíà, àti fún iye àwọn tí kò tí ì rí ojú mi rí nípa tara. Èyí ń fi hàn wá wípé ìjọ Kólósè tí Paul Àpọ́stélì ń kọ lẹ́tà yìí sí, ìjọ tí ò tí ì fojú rẹ̀ rinjú pẹ̀lú Paul rí ni, kì í ṣòun ló dá wọn lẹ̀, wọn ò mọ̀, òun náà ò mọ̀ wọ́n. Àwọn tí wọ́n dá wọn lẹ̀ lè ti máa sọ fún wọn nípa Paul o, ṣùgbọ́n Paul fúnra rẹ̀ ò mọ̀ wọ́n. Òun náà ti lè máa gbọ́ ń pa wọn o, torí ipò gbọ́ ń pa wọn ló ṣe kọ̀wé yìí, ṣùgbọ́n wọn àti ìfojú rinjú rí. Kì í ṣe inú ẹsẹ̀ orí kejì ẹsẹ̀ ìkíní nìkan òun la ti rí ìmọ́lẹ̀ yìí. Tẹ́ ẹ bá wo orí kìíní gangan ìwé Kólósè, ẹsẹ̀ ìkẹta àtẹsẹ̀ ìkẹrin, ẹsẹ̀ ìkeje àtẹsẹ̀ ìkẹjọ, àwọn ẹsẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin náà tàn mọ́lẹ̀ sí wípé Paul gbọ́ ń pa àjọ ni, kì í ṣòun ló dálẹ̀, bẹ́ẹ̀ ni kò débẹ̀. Tẹ́ ẹ rí ẹsẹ̀ ìkẹta àti ìkẹrin, ìkeje àti ìkẹjọ tí ẹ sọ fún wa wípé Paul gangan ló mú, Epaphras, ọ̀kan nú àwọn tí ó gba Jésù gbọ́ nígbà tí Paul Àpọ́stélì fi ń kéde ìhìnrere l'Éfésù, ọ̀kan nú wọn ni Epaphras. Òun ló dájọ Kólósè ńlẹ̀, òun náà ló sì mú ìròyìn nípa àjọ yẹn wá fún Paul Àpọ́stélì. Bó la ṣe mele yìí? Ẹ̀yin ẹ wo orí kìíní ìwé Kólósè tá ń kà, ẹ wo ẹsẹ̀ ìkẹta àti ìkẹrin, ìkeje àti ìkẹjọ. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ a jọjọ kà. Ó ní, àwa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti bàbá Jésù Kristi Olúwa wa. Àwa sì ń gbàdúrà fún yín nígbà gbogbo. Nígbà tí àwa gbúròó, ẹ kíyèsí gbólóhùn yẹn, nígbà tí àwa gbúròó ìgbàgbọ́ yín nínú Kristi Jésù
àti ìfẹ́ tí ẹ̀yin ní sí gbogbo àwọn èèyàn mímọ́. Wọ́n Paul ń gbúrò ní sẹ́yìn mọ̀ pàmò bàbá wa ńlẹ̀ Yorùbá wọ́n ní etí lobìnrin fi ń gbúrò ọbẹ̀. Ṣùgbọ́n tẹ́ bá dẹ́sẹ̀ ìkeje àti kẹjọ Kólósè orí kìíní náà, ìmọ́lẹ̀ díẹ̀ tó tàn sí nípa ìjọ Kólósè. Ìwé mímọ́ ní àní bí ẹ̀yin ti kọ́ lọ́dọ̀ Epafra, bí ẹ̀yin ti kọ́ lọ́dọ̀ Epafra, ìránṣẹ́ ẹlẹgbẹ́ wa olùfẹ́. Èyí òun ló tàn mọ́lẹ̀ gbangba wípé Epafra lọ́dájọ́ ńlẹ̀, òun ló kọ́ wọn lọ́rọ̀ Ọlọ́run nínú ẹsẹ̀ ìkeje wọn. Àwa tún sọ nǹkan kan pa Paul àwa apọ́sítélì wa tún sọ nǹkan kan míì nípa Epafra nínú ẹsẹ̀ ìkeje wọn. Ó ní ẹni tí í ṣe olóòótọ́ ìránṣẹ́ Kristi nípò tàwa. Ẹni tí í ṣe olóòótọ́ ìránṣẹ́ Kristi nípò tiwa. Èyí ń fi hàn wípé ipò pàtàkì ó ní Paul apọ́sítélì tó Epafra sí gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn tó ti pasẹ̀ rẹ̀ gbàgbọ́ tó sì ń fòtítọ́ ṣiṣẹ́ Olúwa. Ẹ worú ipò tí Paul apọ́sítélì tó Epafra sí yìí. Ẹsẹ̀ ìkẹjọ wá sọ fún wa pé òun Epafra yìí ló ròyìn ìfẹ́ yín nínú ẹ̀mí fún wa pẹ̀lú. Epafra yìí ẹni tí í ṣe olóòótọ́ ìránṣẹ́ Kristi nípò tiwa. Ìgbà táwa ò lè wá wàásù Kristi fún yín bóyá nítorí bá ti wà lọ́gbà ẹ̀wọ̀n báyìí tóun ti wá wà fún yín, òun ló ròyìn yín fún wa. Ìfẹ́ yín nínú ẹ̀mí nínú Kristi Jésù. Torí náà ìjọ Kólósè ní àkókò tí Paul apọ́sítélì ń kọ̀wé sí wọn, tí Paul apọ́sítélì ń kọ̀wé sí yìí, kì í ṣe ìjọ tí Paul dá sílẹ̀. Ìjọ tí ọ̀kan nú àwọn tó ti pasẹ̀ Paul gbàgbọ́, Epafra àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀ mìíràn dá sílẹ̀ ní ìjọ Kólósè. Kí wọ́n á níjọ yìí ńlá kọjá tó mú kí Paul apọ́sítélì kó gbé gègé kó sì máa kọ̀wé síjọ tí ó mọ̀. Ìjọ Kólósè lákòókò yìí wọ́n ń la ìpèníjà àdàlù ẹ̀sìn kọjá. Àdàlù ẹ̀sìn, ká mú ìgbàgbọ́ mọ́ òfin àwọn Júù ká máa tẹ̀lé, àti ká mú ìgbàgbọ́ mọ́ ẹ̀sìn àwọn ará ìlà oòrùn, ká mú ìgbàgbọ́ mọ́ ìwà ọgbọ́n ẹ̀kọ́ àwọn Gíríkì àti ìṣe àṣà wọn. Paul apọ́sítélì kò tí ì déjọ yìí rí, bí mo ṣe sọ, kò tí ì mọ̀jọ yìí, ṣùgbọ́n ti gbọ́n tí ń lọ nínú ìjọ náà. Ó sì jẹ́ ìbànújẹ́ ọkàn fún Paul apọ́sítélì pé tá a bá tètè wá nǹkan ṣe, ìjọ yóò ṣubú sínú ẹ̀kọ́ òdì yìí, wọ́n ó ṣe àdàlú ẹ̀sìn. Ìyẹn ló mú Paul apọ́sítélì tó mú gègé tó sì kọ ìwé sí ìjọ Kólósè. Nínú ìwé yìí ló ti ṣe àtẹnumọ́ bí Jésù ṣe jẹ́ olúborí ohun gbogbo, bí Jésù ti jẹ́ ẹni tí ó tó fún ọmọlẹ́yìn Kristi láì fi nǹkan kan míì kún, láì rọ̀gbọ̀kú lé nǹkan mìíràn ju òun nìkan lọ nínú ohun gbogbo, nínú ìlàkọjá gbogbo, bí Jésù Kristi ṣe tó fún ọmọlẹ́yìn Kristi tó gbàgbọ́. Torí náà nínú ẹ̀kọ́ yìí Paul apọ́sítélì ó fira rẹ̀ hàn ìjọ Kólósè, ó sì tẹnumọ́ ìrètí tí ń bẹ nínú Kristi Jésù. Bó tiẹ̀ jẹ́ wípé lákòókò yìí a dè mọ́nú ọgbà ẹ̀wọ̀n tí ò lè rìn kó yan fanda kó rìnrìn àjò jáde, ṣùgbọ́n ó ń fi ìrètí èyí tí ó wà nínú Kristi ó ń fi hàn ìjọ Kólósè àti pé Kristi tó fún wọn. Ìyẹn mú mi rántí olórin kan tó ní òtítọ́ fún mi, òtítọ́ fún mi, ẹni àgbélébù òtítọ́ fún mi, òtítọ́ fún mi, òtítọ́ fún mi, ẹni àgbélébù òtítọ́ fún mi. Kókó àtẹnumọ́ Paul síjọ yìí nínú ẹ̀kọ́ wa nù pé Kristi ti tó, ẹ nílò láti fi nǹkan kan míì kún. A wá pé ẹ̀kọ́ yìí sí ọ̀nà méjì pàtàkì. Ẹ̀kọ́ wa tá à ń kọ́ yìí a pín sí ọ̀nà méjì pàtàkì. Abala àkọ́kọ́ tá a pín ẹ̀kọ́ yìí sí òun la pè ní ìrètí Pọ́ọ̀lù nínú ìyà. Ìrètí Pọ́ọ̀lù nínú ìyà.
eléyìí sì ní í ṣe pẹ̀lú Kólósè tá a ti ń kẹ́kọ̀ọ́ yẹn orí kìíní ẹsẹ̀ ìkẹrìnlélógún títí dé ìparí rẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. Ìwé Kólósè orí kìíní ẹsẹ̀ ìkẹrìnlélógún títí dé ìkọkàndínlọ́gbọ̀n tó parí rẹ̀. Ẹ gbọ́ bí ìwé mímọ́ ti wí. Nísinsìnyí èmi ń yọ̀ nínú ìyà mi nítorí yín, èmi sì ń mu ìpọ́njú Kristi tí ó kù lẹ́yìn kù ní ara mi, nítorí ara rẹ̀ tí í ṣe ìjọ, èyí tí a fi èmi ṣe ìránṣẹ́ fún gẹ́gẹ́ bí iṣẹ́ ìríjú Ọlọ́run tí a fi fún mi fún yín láti mú ọ̀rọ̀ Ọlọ́run ṣẹ, àní ohun ìjìnlẹ̀ tí ó farasin láti ayérayé àti láti ìrandíran, ṣùgbọ́n tí a fi hàn nísinsìnyí fún àwọn èèyàn mímọ́ rẹ̀, àwọn ẹni tí Ọlọ́run fẹ́ láti fi ọ̀rọ̀ ohun ìjìnlẹ̀ yìí láàrin àwọn kèfèrí hàn fún, tí í ṣe Kristi nínú yín, ìrètí ògo, ẹni tí àwa ń wàásù rẹ̀, tí a sì ń kìlọ̀ fún olúkúlùkù ènìyàn, tí a sì ń kọ́ olúkúlùkù ènìyàn nínú ọgbọ́n gbogbo, kí a lè mú olúkúlùkù ènìyàn wà ní ìwà pípé nínú Kristi Jésù, èyí tí èmi ń ṣe làálàá tí mo sì ń jìjàǹkadì fún pẹ̀lú gẹ́gẹ́ bí iṣẹ́ agbára rẹ̀ tí ń fi agbára ṣiṣẹ́ gidigidi nínú mi. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run, kí Olúwa bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa. Ṣé ẹ rí nínú orí kìíní ìwé Kólósè tá a ti ń kẹ́kọ̀ọ́ ọ̀hún, nínú ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹrìnlá, Paul Àpọ́stélì ti gbóríyìn fúnjọ Kólósè, bẹ́ẹ̀ ló gbàdúrà fún wọn nínú ẹsẹ̀ mẹ́rìnlá àkọ́kọ́. Nínú ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún sí ìkẹtàlélógún, nínú ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún sí ìkẹtàlélógún, ibẹ̀ ni Paul Àpọ́stélì ti fìdí rẹ̀ múlẹ̀ wípé Jésù Kristi ni olúborí ohun gbogbo. Òun ni olúborí ohun gbogbo, tí ò sí ohunkóhun tó borí rẹ̀. Nínú orí kìíní ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún sí ìkẹtàlélógún ló ti fìdí èyàn múlẹ̀. Ṣùgbọ́n nígbà tí ó wá ń sọ̀rọ̀ nínú àwọn ẹsẹ̀ tó gbẹ̀yìn nínú orí àkọ́kọ́ yẹn, bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkẹrìnlélógún, Paul Àpọ́stélì ń fi hàn ìrètí tí ó wà nínú ìjìyà, pàápàá jùlọ láti inú ìrírí ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó wà lọ́gbà ẹ̀wọ̀n nítorí pé ń kéde ìyìn rere Jésù. Ó ṣeé ṣe, ó sì dá mi lójú wípé Epafra ó ti sọ nípa Paul Àpọ́stélì fún àwọn ìjọ Ọlọ́run tó wà ní Kólósè ńgbà tó dá wọn lẹ̀ àtìgbà tí ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Torí àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá ní ọmọ kì í bá ìpèlé ìyá rẹ̀ ńlẹ̀ kó ti aṣọ dá. Tó bá jẹ́ pé nípa Pọ́ọ̀lù l'Épáfra ti gbàgbọ́ ní Éfésù, kò sí bó ṣe lè fẹ́ máa wàásù fáwọn èèyàn tí ò ti ní sọ ń pa ẹni tó ti pasẹ̀ rẹ̀ gbàgbọ́. Kò wá dúró síbẹ̀ nìkan, ó wá dàbí ẹni wípé àwọn tí wọ́n ń kọ́ni ní ẹ̀kọ́ àdàlù ẹ̀sìn nínú ìjọ Kólósè tó mú ìpèníjà tí ìjọ Kólósè là kọjá, àwọn náà pàápàá ó dàbí ẹni pé àwọn náà ti ń lo inú ọgbà ẹ̀wọ̀n tí Paul Àpọ́stélì wà láti yọ Paul Àpọ́stélì, àti láti sọ̀rọ̀ ẹ̀gàn nípa Paul Àpọ́stélì, àti láti bẹnu àtẹ́ lu òtítọ́ ìhìn rere èyí tí Paul Àpọ́stélì ń wàásù. Tó bá wá rí bẹ́ẹ̀, a jẹ́ wípé tí Paul Àpọ́stélì bẹ̀rẹ̀ sí í sọ látẹsẹ̀ ìkẹrìnlélógún ìwé Kólósè orí kìíní, ó dá lérí àwọn ìbùkún, àwọn ayọ̀, àwọn àṣeyọrí, àwọn nǹkan rere tó tinú jíwà lẹ́wọ̀n tí Paul Àpọ́stélì wà lẹ́wọ̀n jáde. Ó wá lo àwọn nǹkan rere tó tinú ọgbà ẹ̀wọ̀n tó wà jáde yẹn, ó wá lò ó gẹ́gẹ́ bí irinṣẹ́, gẹ́gẹ́ bí ohun èlò láti mú kí àjọṣepọ̀ òun àti Ọlọ́run àti àjọṣepọ̀ òun àti àwọn ènìyàn Kólósè, àwọn onígbàgbọ́ Kólósè, kí ó dán mọ́rán. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú nínú àwọn ẹ̀kọ́ tá a ti kọ́ sẹ́yìn, nínú Jésù nìkan ó ní ìrètí wà
nínú àìsírètí. Nínú Jésù nìkan la ti lè ní ìrètí nínú àìsírètí. Torí náà nínú àyọkà tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, bó tilẹ̀ jẹ́ wípé inú ọgbà ẹ̀wọ̀n ni Paul Àpọ́stélì wà, síbẹ̀síbẹ̀ dípò tí ìbá máa kárí bọnú, dípò tí ìbá máa ronú kó máa sunkún, dípò tí ìbá máa banújẹ́, kí ni Paul ń ṣe? Ẹsẹ̀ 24 orí 1 yẹn sọ fún wa pé nítorí náà èmi ń yọ̀ nísinsìnyí, bó tiẹ̀ jẹ́ pé inú ọgbà ẹ̀wọ̀n mo wà, ayọ̀ kún ọkàn mi. Ayọ̀ kún ọkàn mi, kún ọkàn mi, kún ọkàn mi lónìí. Ayọ̀ kún ọkàn mi, kún ọkàn mi, kún ọkàn mi lónìí. Nínú ẹsẹ̀ 24 yẹn, Paul Àpọ́stélì ní ayọ̀ kún ọkàn òun bóun tiẹ̀ wà nínú ọgbà ẹ̀wọ̀n. Ẹnìkan wá béèrè wípé kí ni ń yàpọ̀n Paul Àpọ́stélì lórí tó fi ṣúná, tí ń súfèé, tí wọ́n ń sọ wípé bá a ti ń jó nínú ń bí wọn, bá a ti ń jó nínú ń bí wọn. Kí ni ń yàpọ̀n Paul lórí tó fi ṣúná, tí ń súfèé? Paul sì sọ tó tí ń yàpọ̀n òun lórí tóun fi ṣú síná, tóun fi ń súfèé. Nínú ẹsẹ̀ 24 yẹn ní abala àkọ́kọ́, ó sọ ìdí tó fi ń yọ̀ bó tiẹ̀ jẹ́ pé inú ọgbà ẹ̀wọ̀n ló wà. Ìdí àkọ́kọ́ tó fi ń yọ̀ bó tiẹ̀ jẹ́ pé ń jìyà nínú ẹsẹ̀ 24 ni wípé ó ń yọ̀ torí wípé òun jìyà nítorí àwọn kèfèrí. Tẹ́ bá wo ẹsẹ̀ 24 yẹn, abala àkọ́kọ́ rẹ̀ ní nísinsìnyí èmi ń yọ̀ nínú ìyà nítorí yín. Èmi ń yọ̀ nínú ìyà nítorí yín. Àwọn wo ni yín tí Paul Àpọ́stélì sọ ń pa rẹ̀ ń bẹ̀? Yín tí Paul Àpọ́stélì sọ ń pa rẹ̀ ń bẹ̀ kì í ṣàwọn ará Kólósè nìkan. Yín tí ń tọ́ka sí ń bẹ̀ òun ní gbogbo àwọn tí kì í ṣẹ̀yà Júù tí a rán Paul sí láti lọ mọ́ kéde ìhìnrere fún. Gbogbo ẹni tí kìí ṣẹ̀yà Júù pàápàá, ṣùgbọ́n tí a ti mú ìhìnrere Kristi lọ sọ́dọ̀ wọn, tí a ti gba Jésù lólúwa àti olùgbàlà wọn, tí a ti gba ìgbàlà, àwọn ni yín. Paul Àpọ́stélì, èmi ń yọ̀ nítorí gbogbo àwọn kèfèrí, nítorí gbogbo àwọn tí kìí ṣẹ̀yà Júù ṣùgbọ́n tí wọ́n ti gba ìhìnrere nípasẹ̀ òun. Bó tiẹ̀ jẹ́ pé òun wà nínú ọgbà ẹ̀wọ̀n lákòókò yìí. Kí ló tàn mọ́lẹ̀ sí tí mo sọ tán? Ní tó tàn mọ́lẹ̀ sí gbangba òun làkọsílẹ̀ tá a ní nínú ìwé Ìṣe àwọn Àpọ́stélì orí 22 ẹsẹ̀ 21 sí 24. Ìṣe àwọn Àpọ́stélì orí 22 ẹsẹ̀ 21 sí 24. Òun ló tàn mọ́lẹ̀ sí yín. Mò ń yọ̀ nítorí yín. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ àjọjọ kàntí Ìṣe àwọn Àpọ́stélì orí 22 ń sọ, bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 21 sí 24. Ìwé mímọ́ ní ó sì wí fún mi pé máa lọ, nítorí èmi ó rán ọ sí àwọn kèfèrí lókèèrè réré. Wọ́n sì fi sí ọ̀rọ̀ rẹ̀ títí dé orí ọ̀rọ̀ yìí. Wọ́n sì gbé wọn sókè wípé ẹ mú irú èyí yìí kúrò láàyè. Kò yẹ kí ó wà láàyè. Ẹ mú kúrò láyé. Kò yẹ kó wà láàyè. Bí wọ́n sì ti kígbe, tí wọ́n sì ń wọ aṣọ wọn sílẹ̀, wọ́n aṣọ wọn sílẹ̀, tí wọ́n ń kú eruku sí ojú ọ̀run, olórí ogun pàṣẹ pé kí a mú un wá sínú ilé olódi. Ó ní kí a fi ẹgba bí léèrè kí òun kí ó lè mọ̀ ìtorí ohun tí wọ́n fi ń kígbe lé Paul Àpọ́stélì lórí bẹ́ẹ̀. Nínú ibi tá a kà ń tí ń ṣẹlẹ̀ ńbẹ̀ nínú Ìṣe àwọn Àpọ́stélì ni pé Paul Àpọ́stélì wà ní Jerusalem. Ibẹ̀ ni wọ́n ti mú Paul ń sì ń ṣàlàyé ọ̀rọ̀ ara rẹ̀ fún wọn. Nígbà ó sọ̀rọ̀ débi wípé Ọlọ́run rán òun sáwọn kèfèrí, ìgbà yẹn lórí àwọn Júù lórí wọn taná.
ìgbà yẹn wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé kò yẹ kó wà láàyè, kò yẹ kó wà láyé, kò yẹ kó wà láàyè, kó tó di wípé olórí ogun ó ní wọn ó mú kí wọ́n máa fẹ́ gbàbí léèrè ọ̀rọ̀. Àwa lọ àwa bọ̀ gbogbo ẹ̀ ló mú Pọ́ọ̀lù dèrò ẹ̀wọ̀n ní Róòmù níbi tí ń kọ̀wé sí ìjọ Kólósè yìí. So nígbà tí ń sọ̀rọ̀ nínú ìwé Kólósè orí kìíní ẹsẹ̀ 24 tó ní èmi ń yọ̀ nínú ìyà nítorí yín, tí ń sọ ni pé mò ń yọ̀ nínú ìyà nítorí ẹ̀yin kèfèrí tí mò ń wàásù ìhìn rere fún. Tó jẹ́ pé torí yín ni a fi kó pọ́npọ́ bò mí ní Jerusalem tí mo wá ìdèrò bí mo dà ní ìsìn, ṣùgbọ́n mo dúpẹ́ pé bíbo tí ẹ̀ sì wá ń bí mo wà yìí, ìhìn rere sáàrin yín yẹn ó sì ń ṣe kí ni o, ó sì ń gbèrú sí i. Ẹ̀yin ará Kólósè yìí bẹ́ẹ̀ tí ẹ̀ rí bí rí, àwọn tí wọ́n ti pasẹ̀ mi gbàgbọ́ wọ́n ti mú mọ́lẹ̀ Kristi dọ́dọ̀ yín. Nǹkan àkọ́kọ́ tó mú Pọ́ọ̀lù máa yọ̀ nínú ìyanu. Ohun kan kejì tó mú Pọ́ọ̀lù máa yọ̀ nínú ìyà tá a rí ní abala kejì ẹsẹ̀ 24 orí kìíní ìwé Kólósè tá a ti ń kẹ́kọ̀ọ́ yẹn, ó ní wípé Pọ́ọ̀lù ń yọ̀ nínú ìyà nítorí Kristi Jésù. Nítorí Kristi Jésù. Ẹsẹ̀ abala kejì ẹsẹ̀ 24 orí kìíní ìwé Kólósè ló sì tàn mọ́lẹ̀ sáàrin. Ẹ gbọ́ bó ti wí, èmi sì mu ìpọ́njú Kristi tí ó kù lẹ́yìn kún lé ara mi. Kí ni Pọ́ọ̀lù ní lọ́kàn tí ń sọ bí? Tí ń sọ bí ni wípé èmi bó ti ẹ̀jẹ̀ pọ́gbà ìmọ̀ mọ́ wà tí mò ń jìyà, ń ò jìyà nítorí mo jólè, ń ò jìyà torí mo jọ́daràn, ṣùgbọ́n mò ń jìyà torí pé mo jẹ́ ọmọlẹ́yìn Kristi. Tẹ́ ẹ̀ bá sì gbàgbọ́, tẹ́ ẹ̀ bá gbàgbé, Pétérù, ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn àkọ́kọ́, ó tẹnumọ́ nínú ìwé rẹ̀ tó kọ tá à ń pè ní Pétérù kínní orí 4 ẹsẹ̀ 15 àti 16 wípé ṣùgbọ́n ẹ má jẹ́ kí ẹnikẹ́ni nínú yín kí ó jìyà ní bí apààyàn. Ẹ má jẹ́ kẹ́nikẹ́ni nínú yín ó jìyà bí apààyàn tàbí bí olè tàbí bí olùṣe búburú tàbí tí ẹni tí ń tojú bọ ọ̀ràn ọlọ́ràn. Ṣùgbọ́n bí o bá jìyà bí Kristẹni, kí ojú ó má ṣe tì ọ́, ṣùgbọ́n kí o kúkú yin Ọlọ́run lógo ní orúkọ rẹ̀. Ìtí Paul apọ́sítélì ṣe nù. Inú rẹ̀ dùn pé òun jìyà nítorí pé òun jẹ́ ọmọlẹ́yìn Kristi nítorí Kristi. Kì í ṣe pé nítorí pé òun jẹ́ apààyàn, àbóun jólè, àbóun jólùṣe búburú, àbóun tojú bọ̀ ọ̀ràn ọlọ́ràn. Rárá. Kì í ṣe kìkì eyín nìkan. Àwọn apọ́sítélì ìṣáájú náà ti jìyà bẹ́ẹ̀ nítorí Kristi, wọ́n sì yọ̀. Àwọn bàbá wa bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, wọ́n sì ní ọmọdé yìí kò yé bá ìpèlé ìyá rẹ̀ kó ti sọdá. Nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́sítélì orí 5 ẹsẹ̀ 21, Iṣẹ́ àwọn Àpọ́sítélì orí 5 ẹsẹ̀ 140. Ìwé mímọ́ ní nítorí náà ni wọ́n sì lọ kúrò níwájú àjọ ìgbìmọ̀, wọ́n sì ń yọ̀ nítorí a ti kà wọ́n yẹ sí ìyà jẹ nítorí orúkọ rẹ̀. Àwọn àpọ́sítélì àkọ́kọ́ wá nà wọ́n, a gbá wọn lẹ́gba nínú orí 5 ìwé Iṣẹ́ àwọn Àpọ́sítélì, ṣùgbọ́n gbà lù wọ́n tán wọ́n ń yọ̀ ní pé àti ẹ̀ka wá yẹ láti jìyà. Ìyà tí Jésù jẹ débi pé ẹ̀mí rẹ̀ bọ́ ó jù yìí lọ. Pé àti ẹ̀ṣàwá náà léléyìí, ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Nǹkan kan náà ni Paul apọ́sítélì ń yọ̀ lórí pé mo láyọ̀ pé bí mo tiẹ̀ ń jìyà ní ìsìn nítorí ti Kristi ni. Èyí ó sì jẹ́ ẹ̀kọ́ fèmí àtẹ̀yìn náà. Ó yòówù tá a lè máa là kọjá nítorí ti Kristi, ká má ṣe jẹ́ kọ́kàn wá pòrúurú torí pé bí ẹkún pẹ́ dalẹ́ kan, ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. Ohun kan kẹta tí Paul apọ́sítélì fi ń yọ̀ nínú ìyà nínú ọgbà ẹ̀wọ̀n ní abala tó gbẹ̀yìn ẹsẹ̀ 24 orí kìíní Kólósè tá a ti ń kẹ́kọ̀ọ́, ó ní pé ó ń yọ̀ nítorí pé ìyà tí ń jẹ ó ń jẹ nítorí ìjọ Kristi. Tẹ́ bá kíyèsí gbólóhùn tó parí ẹsẹ̀ 24 orí kìíní ìwé Kólósè, Bíbélì ní nítorí ara rẹ̀ tí í ṣe ìjọ ni mo ṣe ń jìyà. Paul apọ́sítélì yọ̀ pé inú mi ti ẹ̀dùn pé bí mo ṣe ń jìyà, mo ń jìyà nítorí ìjọ Kristi ni. Ẹ má gbàgbé pé ṣáájú ìjọ Kristi yìí ó ní Paul fúnra ara rẹ̀ gbógun tì lákòókò kan.
ìjọ ní lọ tún ní Damasku kó tó di pọ́ bá Jésù pàdé lọ́nà Damasku tó wá di pé òun náà wá di apolongo Jésù, apolongo ìhìnrere. ṣùgbọ́n ní ìsìn tó wá ti ní ìbápàdé pẹ̀lú Jésù lọ́nà Damasku, Paul ò gbógun tìjọ mọ́, ó wá fara rẹ̀ jìn fún ìjọ Ọlọ́run, ó ń bìkítà fún ìjọ Ọlọ́run, ó ń sì fara rẹ̀ jìyà fún ìjọ Kristi. Kódà nínú ọgbà ẹ̀wọ̀n ìsùn tún ṣiṣẹ́ ìhìnrere lọ. ara iṣẹ́ ìhìnrere rẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n ó ní ìwé Kólósè tá à ń kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ yìí, tó di orísun ìbùkún fún gbogbo ìjọ látìgbà tá a ti kọ́ títí dìsìn. Torí náà Paul apostoli ó ní láì ní fi ṣe ìyà tí mò ń là kọjá, mo fara mi jìn fún ìpè tá a fi pè mí, mo fara mi jìn fún ìyà mi, fún ìjìyà tí ìhìnrere Kristi lè mú wá fún mi. Ṣé bẹ́ẹ̀lì yín wà lọ́wọ́ yín? Ẹ̀yin ẹ wo ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n títí dé ìkẹtàdínlọ́gbọ̀n ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ ọ̀hún. Ẹsẹ̀ ìkarùnlélọ́gbọ̀n, ìkẹrìndínlọ́gbọ̀n àti ìkẹtàdínlọ́gbọ̀n. Ẹgbọ́n tí ìwé mímọ́ wí. Paul ní, èyí tí a fi èmi ṣe ìránṣẹ́ fún gẹ́gẹ́ bí iṣẹ́ ìríjú Ọlọ́run tí a fi fún mi fún yín láti mú ọ̀rọ̀ Ọlọ́run ṣẹ, àní ohun ìjìnlẹ̀ tí ó ti farasin láti ayérayé àti láti ìrandíran, ṣùgbọ́n tí a fi hàn nísinsìnyí fún àwọn ènìyàn mímọ́ rẹ̀, àwọn ẹni tí Ọlọ́run fẹ́ láti fi ọ̀rọ̀ ohun ìjìnlẹ̀ yìí láàrin àwọn kèfèrí hàn fún, tí í ṣe Kristi nínú yín ìrètí ògo. Kristi nínú yín ìrètí ògo. Kí lohun ìjìnlẹ̀ náà tí Paul apostoli tí ń sọ̀rọ̀ nípa rẹ̀ nínú àyọkà tá à ń kà yìí? Ohun ìjìnlẹ̀ náà tí Paul apostoli ń sọ̀rọ̀ nípa rẹ̀ nínú pàápàá jùlọ nínú ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n orí kìíní tá a ti ń kẹ́kọ̀ọ́ yẹn, òun náà ni ṣíṣe àkójọpọ̀ àwọn tí kìí ṣe ìran Júù láti jẹ́ alábàápín nínú ìjọba Ọlọ́run. Ṣíṣe àkójọpọ̀ àwọn tí kìí ṣe ìran Júù láti jẹ́ alábàápín nínú ìjọ Kristi. Eléyìí ó jẹ́ ohun tó ti wà láti inú májẹ̀mú láéláé, tó farasin nínú májẹ̀mú láéláé, ṣùgbọ́n tó hàn gédégbé nínú májẹ̀mú titun nípa ikú, ìsìnkú àti àjíǹde Jésù fún ìràpadà gbogbo èèyàn, fún ìgbàlà gbogbo ènìyàn nínú Jésù Kristi. Nítorí ìdí èyí, Paul apostoli wá ń sọ̀rọ̀, ó ń wí pé òun ń wàásù. Ìdí nìyí tí mo fi ń wàásù, ìdí nìyí tí mo fi ń kìlọ̀, ìdí nìyí tí mo fi ń kọ́ni, kí olúkúlùkù ènìyàn lè di pípé nínú Kristi Jésù. So ohun mẹ́ta tí Paul apostoli fara rẹ̀ jìn fún, ó fara rẹ̀ jìn fún àwọn kèfèrí tí a rán sí gẹ́gẹ́ bí ajíhìnrere láti mú kí wọ́n dúró ṣinṣin nínú Kristi Jésù. Kí sì lohun mẹ́ta ọ̀hún? Fún àtẹnumọ́ lẹ́ẹ̀kan sí, ohun mẹ́ta ọ̀hún àkọ́kọ́ ni ìwàásù. Nínú ẹsẹ̀ ìkejì-dín-ní-ọgbọ̀n yẹn, abala àkọ́kọ́ nínú ẹsẹ̀ ìkejì-dín-ní-ọgbọ̀n, ó ní ẹni tí àwa ń wàásù rẹ̀, ẹni táwa ń kéde rẹ̀ fún ìgbàlà yín. Ohun kejì òun ni ìkìlọ̀. Nínú abala kejì ẹsẹ̀ ìkejì-dín-ní-ọgbọ̀n yẹn náà, orí kìíní ìwé Kólósè, ó ní ẹni tí à ń kìlọ̀ fún olúkúlùkù ènìyàn kí wọ́n gbàgbọ́, kí ìbínú Ọlọ́run tí ń bọ̀ má bàa wá sórí wọn. Ohun ìkẹta, èyí tí à ń kọ́ olúkúlùkù ènìyàn nínú ọgbọ́n gbogbo, tá à ń fọgbọ́n kọ́ni, tá à ń fìmọ̀ kọ́ni, tá à ń fòye fúnni. So ìwàásù, ìgbaniníyànjú, ìkìlọ̀ àti ìkọ́ni, ó jẹ́ ojú ohun mẹ́ta tí Paul apostoli mú ní ọ̀kúnkúndùn gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ nínú ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n yẹn. Ẹnìkan wá bá béèrè wípé kí ló mú Paul apostoli mú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ní ọ̀kúnkúndùn? Kí ló mú kó máa wàásù Kristi? Kí ló mú kó máa kìlọ̀ nítorí Kristi fún gbogbo ènìyàn? Kí ló mú kó máa kọ́ni nínú ọgbọ́n gbogbo? Abala tó gbẹ̀yìn ẹsẹ̀ ìkejì-dín-ní-ọgbọ̀n orí kìíní yẹn sì sọ ìdí fún wa. Ó ní kí a lè mú olúkúlùkù ènìyàn wà ní pípé
nínú Kristi Jésù, wà láì lábùkù, wà láì kù síbì kankan, wà láì ní ààyè kankan nínú ayé rẹ̀ nínú Kristi. Ìdí nìyí tó fi fara rẹ̀ jìn láti wàásù Kristi. Ìdí nìyí tó fi fara rẹ̀ jìn láti máa kìlọ̀ fólúkúlùkù láti ronúpìwàdà kó yí padà. Ìdí nìyí tó fi fara rẹ̀ jìn láti máa kọ́ olúkúlùkù ènìyàn nínú ọgbọ́n gbogbo. Bí ojúlówó iṣẹ́ kan bá sì wà tí gbogbo ìjọ Ọlọ́run gbọ́dọ̀ máa ṣe lónìí, tí gbogbo baálé ilé kọ̀ọ̀kan gbọ́dọ̀ máa ṣe nínú ilé rẹ̀ lónìí, ẹ dákun ẹ jọ̀ọ́, iṣẹ́ ìwàásù ìhìnrere Jésù, iṣẹ́ àìgbọ́dọ̀ mọ́ ṣe ni. Iṣẹ́ ìkìlọ̀ fólúkúlùkù ènìyàn, iṣẹ́ àìgbọ́dọ̀ mọ́ ṣe ni. Iṣẹ́ ìkọ́ni ní òkodoro ọ̀rọ̀ Ọlọ́run láì lábùlà. Kí gbogbo ènìyàn pẹ̀lú gbogbo ọgbọ́n tọ́lọ́run fún wa, kí gbogbo èèyàn ó lè lóye ọ̀rọ̀ Ọlọ́run, kí wọ́n ó lè dàgbà ní pípé nínú Kristi, ní ìwà pípé nínú Kristi. Iṣẹ́ àìgbọ́dọ̀ mọ́ ṣe wa ni. Ìdí nìyí tí Paul fi parí abala àkọ́kọ́ wa yìí nínú ẹsẹ̀ ẹsẹ̀ 29 ìwé Kólósè orí kìíní ẹsẹ̀ 29 ẹsẹ̀ tó gbẹ̀yìn, tó fi parí rẹ̀ pẹ̀lú gbólóhùn wípé torí èyí ni mo fi ń jìjàkadì, torí èyí ni mo fi ń fi gbogbo ara ṣiṣẹ́, torí èyí ni mo fi ń ṣe àìsinmi lọ́sàn-án àti lóru, torí èyí ni mo fi sinmi láti rí wípé mo mú gbogbo èèyàn wà ní pípé nínú Kristi Jésù. Ẹsẹ̀ 29 tó gbẹ̀yìn abala àkọ́kọ́ wa orí kìíní ìwé Kólósè ó ní, èyí tí èmi ń ṣe làálàá tí mo sì ń jìjàkadì fún pẹ̀lú gẹ́gẹ́ bí iṣẹ́ agbára tí ń fi agbára ṣiṣẹ́ gidigidi nínú mi. Èyí ló mú kí n máa ṣàìsinmi lọ́sàn-án àti lóru láti rí wípé mo mú gbogbo ènìyàn, olúkúlùkù ènìyàn wà ní pípé nínú Kristi Jésù. Àdúrà mi ni pé Ọlọ́run ó ṣí àwa ìjọ wòyí, Ọlọ́run ó ṣí wa níyè. Àwa Kìrìsìtẹ́nì wòyí, Ọlọ́run ó ṣí wa níyè láti rí wípé ohun àìgbọ́dọ̀ mọ́ ṣe ni kíkéde wíwàásù ìhìnrere rẹ̀. Ohun àìgbọ́dọ̀ mọ́ ṣe òun ni kíkìlọ̀ fólúkúlùkù ènìyàn bẹ̀rẹ̀ láti inú ilé wa, àwọn ọmọ wa, àti kíkọ́ni ní òkodoro ọ̀rọ̀ Ọlọ́run láì lábùlà. Nínú ọgbọ́n gbogbo àtìmọ̀ gbogbo àtòye gbogbo, kí gbogbo èèyàn lè wà ní ìwà pípé, bí Paul ti ń sọ nínú ẹsẹ̀ 28, ní ìwà pípé pẹ̀lú Kristi Jésù, kí gbogbo èèyàn lè jọ Jésù lájọ tán. Orí ọ̀fẹ́ tá a fi ṣèyí Ọlọ́run ó fi fún wa níbi tí abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Èyí ló wá mú wa lọ sábala tó gbẹ̀yìn ẹ̀kọ́ wa tí sábala kejì, èyí tá a pè ní ìyànjú, ìfẹ́ àti òtítọ́ nínú wàyáàjà. Ìyànjú, ìfẹ́ àti òtítọ́ nínú ìwàyáàjà tàbí nínú àtakò. Ìyànjú, ìfẹ́ àti òtítọ́ nínú ìwàyáàjà tàbí àtakò. Èyí wọ́n sì ní í ṣe pẹ̀lú orí kejì ìwé Kólósè ẹsẹ̀ 3 àkọ́kọ́. Kólósè orí kejì ẹsẹ̀ 3 àkọ́kọ́. Ṣé ẹ̀ tí ìpa Bíbélì yín dé? Ẹ jẹ́ àjọyọ̀ ka ẹsẹ̀ 1 sí 4 orí kejì ìwé Kólósè. Ẹ gbọ́ bí ìwé mímọ́ ti wí. Nítorí èmi ń fẹ́ kí ẹ̀yin kí ó mọ̀ bí ìwàyà ìjà mi tí mo ní fún yín ti pọ̀ tó, àti fún àwọn ará Laodíkíà, àti fún iye àwọn tí kò tí ì rójú mi rí nípa tara, kí a lè tu ọkàn mi nínú bí a ti so wọ́n pọ̀ nínú ìfẹ́, àti sí gbogbo ọ̀rọ̀ ẹ̀kún òye tí ó dájú, sí ìmọ̀ ohun ìjìnlẹ̀ Ọlọ́run àní Kristi, inú ẹni tí a ti fi gbogbo ìṣúra ọgbọ́n àti ti ìmọ̀ pamọ́ sí. Ní abala tó gbẹ̀yìn ẹ̀kọ́ wa yìí, Paul Àpọ́stélì, bó tilẹ̀ jẹ́ wípé ó sì tún wà lọ́gbà ẹ̀wọ̀n, ó ń fi hàn wá àwọn èrò rẹ̀ fún ìdàgbà àwọn ìjọ tí àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n ti dá sílẹ̀ káàkiri gbogbo àgbáyé. Kí ni àwọn èròǹgbà rẹ̀ fún ìdàgbà wọn?
kí ni àwọn èròǹgbà rẹ̀ fún ìdúróṣinṣin wọn, kí ni àwọn èròǹgbà rẹ̀ láti rí wípé nípasẹ̀ wọn ìhìn rere Kristi sì tún tẹ̀ síwájú, ó sì tún dàgbà sí i. Torí pé Paul àpọ́stélì fúnra ara rẹ̀ ó ní wọn lọ́kàn, bó tiẹ̀ jẹ́ wípé wọ́n wà ní ọgbà ẹ̀wọ̀n lákòókò yìí tí ò lè fojú rí wọn, ó ní wọn lọ́kàn, ó sì ń sapá rẹ̀ gbogbo láti rí wípé wọ́n dúró ṣinṣin, wọ́n sì wà ní ìwà pípé pẹ̀lú Kristi Jésù. Eléyìí ló mú Paul àpọ́stélì tó fi sọ̀rọ̀ nínú ẹsẹ̀ àkọ́kọ́ ìwé yẹn tí a ti ń kẹ́kọ̀ọ́ abala kejì yìí, orí kejì ẹsẹ̀ àkọ́kọ́, nígbà tó ní nítorí èmi ń fẹ́ kí ẹ̀yin kí ó mọ̀ bí ìwà yáàjà tí mo ní fún yín ti pọ̀ tó, àti fún àwọn ará Laodíkíà, ìlú míì tí a ti dájọ́ Kristi lẹ́nu, àti fún iye àwọn tí kò tí ì rí ojú mi rí nípa ti ara. Tẹ́ ẹ bá wá fìyún òwe tó ti sọ nù bí tá a parí ẹ̀kọ́ sílẹ̀ kan nínú orí ìkọkàndínlọ́gbọ̀n orí kìíní, nínú orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n, orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n tá a parí abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa sí. Ẹ má gbàgbé pọ́ sọ ńbẹ̀ náà pé èyí tí èmi ń ṣe làálàá tí mò ń sì ń jìjàkadì fún gẹ́gẹ́ bí iṣẹ́ agbára rẹ̀ tí ń fi agbára ṣiṣẹ́ gidigidi nínú mi. So bàbá parí abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa pẹ̀lú pé mò ń ṣe làálàá, mò ń jìjàkadì gẹ́gẹ́ bí iṣẹ́ agbára, tó wá tó bẹ̀rẹ̀ orí kejì pẹ̀lú gbólóhùn wípé mò ń fẹ́ kí wọ́n mọ̀ bí wàyà àjà mi tí mo ní fún yín ti pọ̀ tó. Ẹnìkan wá béèrè wípé kí ni gbogbo eléyìí, kí ni ń wàyà àjà fún, kí ni ń jà fún, kí ni ń jìjàkadì fún, kí ni ń ṣiṣẹ́ agbára fún. Ní tí abala kejì ẹ̀kọ́ wa tó dá lé lórí gan-an, Paul àpọ́stélì sì sọ nǹkan mẹ́rin tí ń wàyà àjà fún, sọ nǹkan mẹ́rin tí ń jìjàkadì fún, sọ nǹkan mẹ́rin tó jẹ́ wípé ó ń ṣiṣẹ́ agbára fún lórí àwọn wọ̀nyí tí wọ́n gbàgbọ́, tí kìí tiẹ̀ ṣe nípasẹ̀ rẹ̀ ṣùgbọ́n nípasẹ̀ àwọn tí wọ́n ti pasẹ̀ Paul gbàgbọ́. Nǹkan àkọ́kọ́ tí ń sì ń jìjàkadì fún, tí ń wàyà àjà fún, tí ń ṣiṣẹ́ kárakára fún, òun náà ni wípé ká lè tu ọkàn gbogbo wọn nínú. Gbólóhùn yẹn ló wà ní orí kejì abala àkọ́kọ́ ẹsẹ̀ ìkejì. Bíbélì ní kí a lè tu ọkàn wọn nínú, kí ọkàn wọn lè balẹ̀ nínú Kristi, kí ìpòrúurú ọkàn má bàa mú wọn, kí wọ́n lè dúró nínú Kristi nìkan ṣoṣo láì yẹsẹ̀, kí wọ́n lè fọkàn ara wọn balẹ̀ wípé Jésù ṣe kí ni ó tó fún wọn. Nǹkan àkọ́kọ́ tí Paul ń wàyà àjà tí ń jìjàkadì fún un, láti jẹ́ kí gbogbo wọn mọ̀ wípé ó tó fún wọn, bí orin tí mo kọ lẹ́ẹ̀kan, Jésù ẹni àgbélébùú yìí ó ṣe kí ni ó tó fún wọn. Nǹkan kejì tí ń wàyà àjà tí ń jìjàkadì tí ń ṣiṣẹ́ kárakára fún ní abala kejì ẹsẹ̀ ìkejì yẹn, orí kejì ẹsẹ̀ ìkejì yẹn náà sọ fún wa, ìyẹn ni pé ó ń lépa pé kí gbogbo wọn wà ní ọ̀kan, kí wọ́n wà ní ìfẹ́. Gbólóhùn tó wà ní abala kejì orí kejì ìwé Kólósè ẹsẹ̀ kejì, ó ní bí a ti so wọ́n pọ̀ nínú ìfẹ́, ó ń fẹ́ kí ìfẹ́ máa jọba láàrin gbogbo ìjọ, àtèyí tó ń dálẹ̀ àtèyí táwọn ọmọlẹ́yìn ń dálẹ̀ nínú gbogbo ìjọ Kristi, kí ìfẹ́ kó máa so wọ́n pọ̀. Nǹkan kejì tí ń jìjàkadì fúnnu, tó sì ń làkàkà tó ń wàyà àjà fúnnu. Ohun kan kẹta òun ni wípé ó ń fẹ́ kí ẹ̀kúnrẹ́rẹ́ òye Kristi, ẹ̀kúnrẹ́rẹ́ ìmọ̀ Kristi kó kúnnú gbogbo àwọn tí wọ́n gbàgbọ́, kí wọ́n mọ̀ láàbò ẹ̀kọ́, torí pé ààbò ẹ̀kọ́ gan burú ju àìlẹ́kọ̀ọ́ lọ. Kéèyàn má lẹ́kọ̀ọ́ rárá ó sì sàn ju kéèyàn láàbò ẹ̀kọ́ lọ. Torí ẹni tí ò bá tiẹ̀ lẹ́kọ̀ọ́ rárá, bí wọ́n bá ń kọ́ olóhunkóhun yóò sì tètè yé, ṣùgbọ́n ẹni tó bá láàbò ẹ̀kọ́ yóò máa ṣe bí ẹni pé ó ti mọ nǹkan kan nígbà tí ò mọ nǹkan kan. Ìdí nìyẹn ní abala tó gbẹ̀yìn ẹsẹ̀ ìkejì tí Paul àpọ́stélì fi ní àti sí gbogbo ọ̀rọ̀ ẹ̀kún òye tí ó dájú sí ìmọ̀ ohun ìjìnlẹ̀ Ọlọ́run, àní Kristi. Ta ni ìmọ̀ ohun ìjìnlẹ̀ Ọlọ́run? Kristi ni. Kristi tá a rán wá sí ayé fún ìgbàlá gbogbo ènìyàn tí kìí ṣe Júù nìkan, èyí tó farasin nínú májẹ̀mú láéláé ṣùgbọ́n tí ó hàn gedegbe nínú májẹ̀mú titun. Ìdí kẹrin tí Paul àpọ́stélì fi ń wàyà àjà tí ń ṣiṣẹ́ àṣekára
òun ni ẹsẹ̀ ìkẹta ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ orí kejì ìwé Kólósè yẹn ló sọ fún wa. Kí sì ni òun náà? Ó ń fẹ́ kí gbogbo ènìyàn kó ní ẹ̀kúnrẹ́rẹ́ ìmọ̀ ìṣúra ọgbọ́n tí ó sodo sínú Jésù Kristi. Ẹgbọ́n tẹ́sẹ̀ ìkẹta yẹn sẹ́ tí ó sọ, inú ẹni tí ìyún Jésù Kristi a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ti ìmọ̀ pamọ́ sí. Nínú Kristi ní ìṣúra gbogbo ọgbọ́n wà. Nínú Kristi ó ní ìṣúra gbogbo ìmọ̀ wà. Ìmọ̀ sì ń sọ nípa oore ọ̀fẹ́, ìmọ̀lára àti agbára láti lè gba òtítọ́ ìhìnrere Jésù gbọ́. Nígbà tí ọgbọ́n sì ń sọ̀rọ̀ nípa agbára àti oore ọ̀fẹ́ àti okun láti lè dúró ti òtítọ́ náà láì yẹsẹ̀ nígbà tẹ́kọ̀ọ́ òdìdí ẹ̀dẹ́ tàbí ìpèníjà ayé ń fini sí ìfini sọ́hùn tó lè fẹ́ yíyàn padà kúrò rẹ̀, ṣùgbọ́n tí èèyàn dúró ṣinṣin. Bó ṣe dé sí ìjọ Kólósè lákòókò tí Paul apọ́stélì ti ń kọ ìwé yìí sí wọn. Èyí sì ṣe tí Paul apọ́stélì tó fi ń ṣe nǹkan wọ̀nyí, tó fi fẹ́ káwọn èèyàn ní ẹ̀kúnrẹ́rẹ́ ọgbọ́n, kí wọ́n ní ẹ̀kúnrẹ́rẹ́ ìmọ̀ tó wà nínú Kristi Jésù, tó jẹ́ ìṣúra tó farasin nínú Jésù. Ẹsẹ̀ ìkẹrin orí kejì yẹn ó sọ̀dí rẹ̀ fún wa. Kí ni ìdí náà? Ìdí náà ni wípé ẹni tí ò bá ní ìṣúra ọgbọ́n àti ìmọ̀ tó wà nínú Kristi Jésù, pẹ̀lú ìrọ̀rùn lẹ̀kọ́ òdì ó fi gbé ṣubú. Ẹgbọ́n tẹ́sẹ̀ ìkẹrin wí, èyí ni mo sì ń wí. Orí kejì Kólósè ẹsẹ̀ ìkẹrin mọ̀ ń kà wọ́n. Èyí ni mo sì ń wí, kí ẹnikẹ́ni kí ó má bàa fi ọ̀rọ̀ ẹ̀tàn mú yín ṣìnà. Ẹnikẹ́ni tí ò bá ní ẹ̀kúnrẹ́rẹ́ ìṣúra ọgbọ́n àti ìmọ̀ èyí tí a fi ń fúnni nínú Jésù, pẹ̀lú ìrọ̀rùn ó fi tì í ṣubú, pẹ̀lú ìrọ̀rùn ó fi tì í sọnù kúrò nínú Kristi Jésù. Èyí tí Paul apọ́stélì tí ò sì fẹ́ kó ṣẹlẹ̀ sí ìjọ Kólósè, tí ò sì fẹ́ kó ṣẹlẹ̀ sí ìjọ Ọlọ́run kankan. Nítorí ìdí èyí, Paul apọ́stélì ó ń fìdí rẹ̀ múlẹ̀ fún wa nínú ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí wípé àdàlù ẹ̀sìn ìpèníjà ní fúnjọ Ọlọ́run. Àdàlù ẹ̀sìn kì í wá ṣe pé ó sì ti wá sáyé lákòókò láyé Paul ó sì ti tán síbẹ̀. Àdàlù ẹ̀sìn ó ti pọ̀ nínú ayé lónìí. Ní ilẹ̀ aláwọ̀ dúdú àti káàkiri ilẹ̀ míì, à ń ṣàdàlù ẹ̀sìn ìbílẹ̀ pẹ̀lú ẹ̀sìn mùsùlùmí, ẹ̀sìn Islam àti ẹ̀sìn Kristi á da mẹ́tẹ̀ẹ̀ta pọ̀. Bẹ́ẹ̀ náà ní Asia á da mẹ́tẹ̀ẹ̀ta pọ̀. Báńtí ń ṣe ti ìlẹ́sẹ̀ amọ́sọ̀rọ̀ ilé wa, ń fẹsẹ̀ kan lọ ṣọ́ọ̀ṣì, ń fẹsẹ̀ kan lọ ilé babaláwo, ń fẹsẹ̀ kan ṣe òṣàdílé, ń fẹsẹ̀ kan ṣe yìí, ń sì ń ṣe papọ̀ mọ́ra. Àdàlù ẹ̀sìn ó kúnnú ayé lónìí. Ṣùgbọ́n ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa tòní ń sọ fún wa pé ìwọ ọmọlẹ́yìn Kristi ó nílò láti ṣàdàlù ẹ̀sìn. Jésù nìkan ti tó fún ọ, ó nílò láti fún mí kún. Òtítọ́ fún mi, òtítọ́ fún mi, ẹni àgbélébù òtítọ́ fún mi, òtítọ́ fún ọ, òtítọ́ fún ọ, ẹni àgbélébù òtítọ́ fún ọ. Jésù ti tó láì fi nǹkan míì kún. Lé ẹ̀rù rẹ lọ, fi ìgbàgbọ́ rẹ sínú Kristi Jésù nìkan, ó sì borí gbogbo ìpèníjà tó lè dé. Bẹ́kún rẹ bá tiẹ̀ pẹ́ dalẹ́ kan, ayọ̀ rẹ ó dé lówùúrọ̀. Níbi tí ẹ̀kọ́ wa lónìí tó ti tẹnubodò, tó ti mú mi, òun nìyẹn. Ṣùgbọ́n ká tó máa lọ, ẹ jẹ́ á fa àwọn ẹ̀kọ́ bíi méjì mẹ́ta yọ nínú ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí. Ìkíní tí ń ṣètẹnumọ́ òun ni wípé o gba Jésù lólúwa àti olùgbàlà rẹ kò ní pé ìjìyà ò ní wá o. Kò ní pé kò sọ pé ò ní ní ìlàkọjá o, kò sọ pé ò ní ní ṣòro o, kò sọ pé ò ní ní dààmú o. Gbígba Jésù lólúwa àti olùgbàlà ẹni kò ní pé yẹn ò ní la nǹkan kọjá mọ́ láyé o, pé gbogbo ẹ̀ sì ti di ìranú ṣúgà, ó ti di ìranú ṣúgà nu, kò rí bẹ́ẹ̀ o.
ìdí nìyí tí Jésù Olúwa wa gangan pàápàá fi kì wá nílọ̀ nínú ìwé ìhìnrere Jọ́ọ̀nù orí 4:20 ẹsẹ̀ 3:30 wípé nǹkan wọ̀nyí ni mo tún sọ fún yín tẹ́lẹ̀, kí ẹ̀yin ó lè wà lálàáfíà nínú mi. Nínú ayé ẹ ó ní ìpọ́njú púpọ̀, ṣùgbọ́n ẹ tújú ká, torí mo ti ṣẹ́gun ayé. So ìpọ́njú, ìjìyà, a lè ṣàìní nínú ìrìn àjò ìgbàgbọ́, ṣùgbọ́n nǹkan tó dájú ni wípé lẹ́yìn òkùnkùn biribiri ìmọ́lẹ̀ ó wà. Jésù ti ṣẹ́gun, àwa náà ó ṣẹ́gun, ṣùgbọ́n a là kọjá. Torí náà nígbà tí ìpèníjà bá dé, tí ìpòrúurú ọkàn bá dé, má máa béèrè èmi náà. Kò sí ẹni tí kò ní là ìpèníjà ayé kọjá o. Ṣùgbọ́n Jésù ti ṣẹ́gun, àwa náà ó ṣẹ́gun. Ìkan kejì tí mo fẹ́ tẹnumọ́ nínú ẹ̀kọ́ yìí, ó ní pé nínú Kristi nìkan òun ni ìrètí wà fáláìnírètí o. Nínú Kristi nìkan òun ni ìrètí wà fáláìnírètí. Òun ni ayọ̀ wà fún ẹni tí ń jìyà. Òun ni àlàáfíà wà fẹ́ni tó wà lójú ogun. Nítorí náà, láì ní fi ṣe ìjìyà rẹ, láì ní fi ṣe wàhálà rẹ, láì ní fi ṣe ìpèníjà rẹ, máa wo Jésù. Ìdí nìyẹn tí olórin kan nínú ìwé orin wa fi ní, máa wo Jésù títí yóò mú ọ lájà, béèrè k'Olùgbàlà fi pa ohun bùkún fún ọ, ó ń fẹ́ràn ọ lọ́wọ́, yóò mú ọ lájà. Ìwọ ọmọlẹ́yìn Kristi, máa wo Kristi fún ìrètí. Jọ̀wọ́ ara rẹ fún ìpèníjà yẹn, ó sì jáde nínú rẹ̀ tó máa dán bíi góòlù. Lọ́nà kẹta, gẹ́gẹ́ bí Paul Apostoli, bó ṣe di Jésù mú ṣinṣin kódà nígbà tí ń jìyà nínú ọgbà ẹ̀wọ̀n, tí ò jẹ́ kó bọ́ lọ́wọ́ òun, ohun yòówù tí ìwọ náà lè máa là kọjá gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi, di Jésù rẹ mú. Di Jésù rẹ mú. Ohun yòówù, ìjìyà yòówù tó lè máa là kọjá, di Jésù rẹ mú. Má jẹ́ ó bọ́ lọ́wọ́ rẹ bí ó ṣe bọ́ lọ́wọ́ Paul nínú ọgbà ẹ̀wọ̀n. Ìdí nìyẹn tó lórin kan tó fi kọrin pé, dì í mú ṣinṣin, 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 ṣinṣin. Bàbá, màmá, dì í mú ṣinṣin. Ará mi, di Olùgbàlà rẹ mú o, di Jésù mú. Ṣàgbẹ́kẹ̀lé, yóò gbà ọ́, ojú kò ní tì ọ́. Di Jésù rẹ mú, yóò gbà ọ́. Kò túmọ̀ sí pé ìlàkọjá rẹ ó là kọjá, ṣùgbọ́n yóò gbà ọ́, ó borí. Kàìnkàìn ó borí kàìn ni. Lọ́nà kẹrin, gbogbo wa lè má jẹ́ apọ́stélì bíi Pọ́ọ̀lù, ṣùgbọ́n gbogbo wa la gbé iṣẹ́ ìhìnrere lé lọ́wọ́ láti kéde ìhìnrere náà ní gbogbo ayé. Nítorí náà, bí Paul Apostoli bó ṣe ń polongo ìhìnrere nínú abúlé yín, ní ìlú yín, ní ilẹ̀ yín, lórílẹ̀-èdè yín, láàrin àwọn aráalé baba ìyá, ilé ọkọ, aládùúgbò rẹ, ìwọ náà polongo ìhìnrere Jésù. Kìlọ̀ fáwọn tí ò tí ì gbà ìbínú Ọlọ́run tí ń bọ̀ orí àwọn ọmọ aláìgbọràn. Fi òtítọ́ ìhìnrere kọ́ni láì lábùlà. Jèrè ọkàn àwọn tó sì jèrè ọkàn yẹn fẹ́ kọ́ òdodo ọ̀rọ̀ Kristi kọ́ wọn, kí wọ́n lè dúró ṣinṣin, kí wọ́n lè wà ní ìwà pípé, kí wọ́n jọ Jésù lájọ̀tán. Lọ́nà karùn-ún, ẹ̀kọ́ yìí ń kọ́ wa wípé ṣetán láti fara rẹ jìn pátápátá láti sọ àwọn ẹlòmíràn dojúlówó ọmọlẹ́yìn Kristi. Lọ́sàn-án lóru ṣiṣẹ́. Ìyẹn mú mi rántí orin kan nínú ìwé orin wa ní, a ó ṣiṣẹ́, ọmọ Ọlọ́run ni wá, jẹ́ ká tẹ̀lé ọ̀nà tí Olúwa wa tọ́. Ẹ jẹ́ á ṣiṣẹ́ ká tẹ̀lé ọ̀nà tí Olúwa wa tí ó ti mú wa tọ̀. Lọ́nà kẹfà,
ohun gbogbo tí ó ná ọ ṣe láti rí wípé ìjọ Kristi wà lọ́kàn. Má jẹ́ ìjọ Kristi ó pín wẹ́lẹwẹ̀lẹ nítorí rẹ. Má jẹ́ dàjọrú dagboru. Jẹ́ ẹni tí ń so ìjọ Kristi papọ̀. Eléyìí ni Jésù ìṣọ̀kan àjọ ni Jésù gbàdúrà fún takuntakun kó tó lọ sórí igi àgbélébù. Ìṣọ̀kan àjọ ni Paul apostoli sì fara rẹ̀ jì fún kódà ńgbà tó wà lọ́gbà ẹ̀wọ̀n. Àwa ò gbọ́dọ̀ ṣe n tó dé sí ti Jésù ṣe yìí àti Paul apostoli láti mú kí ìjọ rẹ̀ kó wà ní ọ̀kan. Àti ní ìparí, ohun gbogbo tí ó lè ná ọ láti rí wípé o dúró fún òtítọ́ ìhìnrere Jésù láì lábùlà, láì fohùn kankan míì kún. Dúró fún un títí dé òpin. Má ṣe jẹ́ kẹ́yẹ ẹsẹ̀ rẹ̀ ó yẹ̀ nínú òtítọ́ ìhìnrere Jésù Kristi. Ẹ̀kọ́ wa lọ́sẹ̀ yìí nù. Mo fà yín lé àwọn olùkọ́ wa lọ́wọ́ nínú ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa gbogbo láti tẹ̀síwájú nínú ẹ̀kọ́ yìí lọ́jọ́ Olúwa tí ń bọ̀. Àdúrà mi ni wípé ìṣílójú ọ̀kun, ìṣílójú ọ̀tun, ìṣíníyì ọ̀tun Ọlọ́run ó fi fún gbogbo wa bá a ti ń kẹ́kọ̀ọ́ yìí lọ́jọ́ Olúwa tí ń bọ̀. Títí ìgbà náà tí ń tún máa pàdé o, àti tí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá ò tún máa pàdé. Ire o, ó dàbọ̀.